Hello. Hello, ẹ̀kálẹ́. Mo ti pa báyìí. Ṣé single father ni yín sà? Mo fẹ́ kẹ́gbà mi ní ìmọ̀ràn kan ni o. Ṣé single father ni yín sà? Single father ni mo ti wá sọ́dọ̀ yín rí. Kí lẹ fẹ́ sà dáde? Ok. Tí èèyàn bá níyàwó, tí ìyàwó yẹn tó fi ìbínú tó kó ẹrù ẹ̀ kúrò ní ọ̀dọ̀ ọkọ. So tẹ wá rò pé bóyá ìyàwó yẹn tó kó lọ bìkan tó lọ rẹ́ǹtì lé ni. But later, tẹ wá gẹ́tì pé o ti kọ́lé. Lẹ́yìn ìgbà tó kọ́lé yẹn. Bàbá mi, ẹ lò sà. Sá. Ní tẹ́ ẹ̀ ń sọ yẹn kò ṣẹlẹ̀ sí mi sà. Ṣẹ́yìn ló ṣẹlẹ̀ sí? Tẹ́pẹ́yìn ló bá ṣẹlẹ̀ sí ẹ pè mọ́ra yín sà. Ṣùgbọ́n èmi tẹ́ ń pè mọ́ yẹn kò ṣẹlẹ̀ sí mi. Ṣé ẹ ti gbọ́ sàdáde? Ok. Èmi ló ṣẹlẹ̀. Ara yín ni ẹ wá pè mọ́ báyìí sìn. Ok. Tí ìyàwó yẹn tó ti lọ. Ìyàwó ta ni? Ṣé àwọn ọmọ wa ń sọ? Ìyàwó ta ló? Táwọn ọmọ wa ń sọ fún mi pé ókè o. Dájú pè mọ́mì mi, ẹ máa pè mọ́mì mi, ẹ máa pè mọ́mì mi. Ṣé ó lè tọ́ bẹ́ẹ̀ sá? Àgbékalẹ̀ yín ò tí ì yé mi sà dáadáa. Sá. Àgbékalẹ̀ yín yẹn ò tí ì yé mi dáadáa sà. Ok. Káàsù mo ní ìyàwó kan. Kí ni ń jà sọ̀ṣàn báyìí? Ìyàwó yẹn. Ìyàwó yẹn. Ẹ níyàwó mò ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. Mo ní ìyàwó kan. So ìyàwó tí mo ní yẹn kò sọ fún mi tó fi bẹ̀rẹ̀ ilé, tó fi kọ́lé, tó fi parí ẹ̀. Létà mo kàn jáde lọ níjọ́ kan. Wá délé mo rí i pé ìyàwó mi yẹn ó ti kó gbogbo ẹrù lọ. My hope mi ni pé ẹrù tó kó lọ yẹn kó lọ rẹ́ǹtì ilé, kó lọ síbì kan. But létà mo kàn jáde lọ ní ọjọ́ kan, wá pàdé ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ yẹn bá sọ fún mi pé dáàdi ẹ̀ mà kú rírì àmúléta ló bímọ. Bí ẹnìkan kò bímọ, ó ní èmi àti dáàdi wa à ń lọ kí mọ́mì ilé tán ṣẹ̀ṣẹ̀ challenge mú lọ́jọ́ mi ìmọ̀nà challenge mọ́. So létà àwọn ọmọ ẹ̀ wá sọ fún mi pé dáàdi ẹ máa pè mọ́mì wa. Wọ́n á ní ṣé ó lè tọ́ bẹ́ẹ̀? Nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí pé fún kíni, number one ó ti establish rẹ̀ fúnra rẹ̀. Ṣé ó fẹ́ wá kí ni pípé yẹn ẹ gbà mí nímọ̀ràn? Ọ̀rọ̀ yẹn ò lé mi. Ẹ ṣe kí ni age yín sà? 68. 68 ni yín? Okay. Ìgbà wo ni ọmọ mi kúrò nílé tán lọ sínú ilé tí wọ́n kọ́? Láti àmọ́ wá sọ́dọ̀ yín gbà yẹn. Láti. Ọdún tó kọjá ńgbà tẹ wà lé 67 ni mọ́mì kókò nílé tí wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ tán lọ sílé tán kọ́? Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ bí ọmọ mélòó fún yín sà? They are 3. Ọmọ 3. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe kí ni age àkọ́bí yín? 30 náà ọkùnrin. 30 kí ni sà? 36. Okay. Kí ni age ẹlẹ́ẹ̀kejì sà dáde? 2 years difference náà ni. Wọ́n wà 34. Ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ sà? 2 years ni difference gbogbo wọn. Ẹ ṣe àkọ́bí yín ọkùnrin ìkejì ń kọ́ sà dáde? The same thing náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọkùnrin lánàá. Mẹ́tẹ̀ẹ̀ta ọkùnrin náà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ti wed. Bẹ́ẹ̀ ni àwọn méjì ti wed òkú kan. Kí ni age mọ́mì báyìí? Difference of 5 years náà ni. Mọ́mì wà lé 63 báyìí. Bẹ́ẹ̀ni. Bàtán wà lé 62 náà kókò nulẹ̀. Bẹ́ẹ̀ni. Ìyàwó mélòó lẹ fẹ́? Ẹyọ kan náà ni. Bí mo ń lọ gan mo dé yẹn. Àwọn ọmọ yín wá sọ yí pé kẹ́ ẹ máa pe mọ́mì àbí? Bẹ́ẹ̀ni. Ẹ nígbà tán sọ fún yín ẹlẹ́ẹ̀ lọ sí challenge ńjọ́ yẹn ni pé ṣùgbọ́n ẹ mọ̀ náà. Ọ̀rẹ́ ìkan ló sọ fún mi ló kàn kí mi. Mi wàá mọ̀nà bí tí mo ń lọ mọ́. Ẹ wàá mọ̀nà bí tẹ́ ń lọ mọ́. Mi ìmọ̀nà bí tí mo ń lọ. Yẹn náà pè ní dòyìká àwọn òbí ló ní lọ́wọ́ dòyìká náà pè báwọn. Dádì ṣé ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ dádì? Mo máa gbọ́ òótọ́ ọ̀rọ̀. Ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ báyìí sá o. Mọ́mì tó kú òun lélẹ̀ 62 tẹ̀yìn wà lé 67 tí wọ́n sọ fún yín pé àwọn ń kọ́lé. Ẹ kọ́kọ́ gbà wípé àwọn ọmọ wọn mọ̀ pé wọ́n ń kọ́ ilé sà ẹ ṣèyẹn lé ní àkọ́kọ́ ni. Dádì ìyẹn túmọ̀ sí wípé
ìtẹ́ ẹ ṣe fún mọ́mì jẹ́ nìkan tí ò lẹ́mìí ìdáríjì ń ti wọn nìyẹn. ìtẹ́ yìí náà ṣe fún mọ́mì lọ́tún lọ́sì láàrin ẹ̀yin náà mọ̀ ọ́. mọ́mì ṣe kí ni wọ́n fún yín chéńjì yín nìyẹn o. ó dẹ̀ràn sí àwọn ọmọ wọn gan dẹ̀ ní ẹ mọ̀ jẹ́ kí n tàn yín dádì. ní tí mo fẹ́ sọ yìí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ bàbá ò ṣe é pààrọ̀ ni pẹ̀lú tí bàbá yẹn ti fojú ìyá yẹn rí tí àwọn ọmọ yẹn ò ní agbára láti lè mú ìyá wọn kúrò nínú wàhálà yẹn. kódà ilé tí ìyá yẹn kọ́ ìyá yẹn nìkan kọ́ ló kọ́ ilé yẹn àwọn ọmọ yẹn mọ̀ ń pa ẹ̀. ọmọ yẹn wá sọ fún yín pé dádì ẹ jẹ́ máa pe mọ́mì dádì ẹ pè mọ́mì dádì ẹ lọ kí mọ́mì dádì ẹ ṣe mítì pẹ̀lú àwọn ọmọ yín àti mọ́mì. ìtí ọ̀tá yín ò fi lè ọlọ́ọ̀ni díẹ̀ kúlẹ̀ lẹ́sà. ṣé 67 tàbí 68 ń sìn lẹ́sùn pé ẹ fẹ́ lọ fẹ́ ìyàwó míì. mọ́mí ò ní forgiving spirit ń tí wọ́n nìyẹn wọ́n dẹ̀ lè ní kó jẹ́ pé wàhálà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé odidi ọkùnrin ọmọ mẹ́ta làǹtìlanti wọ́n tẹ̀lé ìyá wọn lọ tó náà ti tẹ̀lé ìyá wọn lọ sà. ẹ̀yin ní kẹ́ ẹ wá lo ọgbọ́n àgbà báyìí ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ẹjọ́ fà láàárọ̀ ọjọ́ àti lọ́sàn-án ẹ̀yin lẹ mọ̀ o ẹ̀ sọ yẹn lórí ètò fún wa o ẹ̀yin ní kẹ́ ẹ wá lọ wo ọgbọ́n àgbà báyìí tẹ́ ẹ fi kọ́lé láàárọ̀ ọjọ́ yín tó wá fẹ́ di kó fẹ́ túká báyìí ẹ má jẹ́ ó túká tán o tó fi jẹ́ pé ẹ̀ní access àti máa lọ sínú ilé yẹn tẹ́ ẹ máa sùn bẹ̀ tí wọ́n lè mọ bá tí wọ́n máa dáná oúnjẹ fún yín ṣe gbogbo ẹ̀. yín tẹ́ ẹ lè ṣe é sí nìyẹn o tẹ́ ẹ bá ka gidi bọ̀ pé mi ní pè ya yín wọ́n ò ní kí náà sọ dáàdi ò lè change sẹ́ẹ̀ wọ́n lè change torí dáadé Jésù tó lọ́kọ̀ fún yín o mo ti jáwọ́ ọkùnrin tán o gbogbo ìyá pátá ló fi lè jẹ ìyàwó ẹ tí àwọn ọmọ ẹ ò bá tí ì dàgbà níjọ́ tí àwọn ọmọ ẹ bá ti gbọ́njú tán ti gbọ́njú wípé òun fìyà jẹ ìyá àwọn bó ti wulẹ̀ kó o tọ́jú àwọn ọmọ yẹn tó lókè pẹ̀láyé egbò ọkàn yín ò kì í san tí Jésù fún máa dé egbò ọkàn yín ò kì í san lọ́kàn ọmọ tí Jésù ó fi dé ìyá mi nìyá jẹ tó báyìí ó lè forgive bàbá ẹ̀ wàláì kò ní gbàgbé. dáàdì ọ̀rọ̀ tí mo sọ yìí dáàdì sọ̀rọ̀ wà ń bẹ àbí ò sọ̀rọ̀ ń bẹ sà. wàláì nígbà tó jẹ́ pé àríran ni ṣé rí mistake tó kà fún mi ní òkà sí mistake náà yẹn ó ní mo ń kó wèrè. dáàdì ṣé ẹ gbọ́ tèmi sà kò sọ́kùnrin tí èkó wèrè ẹ má lọ bẹ̀ yẹn dáàdì ẹ má lọ bẹ̀ yẹn kò tí ì sí ọmọ yín náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà só ti yẹ yín sà ìmí wà lórí odò lọ́wọ́lọ́wọ́ nù wọ́n sì tó ń ṣe fàájì ẹ má lọ bẹ̀ yẹn dáàdì ẹ má lọ bẹ̀ yẹn só ti yẹ yín sà ẹ lọ ṣe àtúnṣe kẹ́ ẹ lè bá àrílé máa dé sí kán bá yín ṣe ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ tó dáa bẹ́ẹ̀ bá dọ̀bálẹ̀ dánwò pẹ̀lú stéèjì tẹ́ ẹ wá yẹn ṣe é pé ìyàwó kan lẹ fẹ́ wọ́n ṣe sùúrù tẹ́ fi wọ éèjì yẹn ni kálẹ̀ fẹ́yàwó méjì ń sìn ẹ lè fẹ́ gapá kẹ́ fẹ́ wúra pé láyé ìyá yín kọ́lé kò sọ fún mi ọmọ àlè níyìn ìfún ìyá yín náà lẹ́ẹ̀já jẹ ọlọ́mọdé lọ kí láíláí dádì láìfù yín ò rí bẹ́ẹ̀ yẹn sà dádì o ẹ lè ṣe bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ mo sọ fún yín sà torí tó ti ń dà ní kẹ́mi yín ó gùn láyé ẹ ti ṣe wàhálà láàárọ̀ ọjọ́ báàrin yẹn ṣe jẹ́ nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn ó bẹ́ẹ̀ ló lọ́mọ ẹ pẹ́ fún wa sà. We appreciate you. Thank you. You're welcome, Daddy.